ẹwà yìí ẹwà o. Golden Fish Production ẹ kú iṣẹ́ ọpọlọ. Ẹ̀kọ́ ń bẹ ìmọ̀ ń bẹ nínú èyí tàtún gbèdé. Ẹwà àwòkọ́ṣe ohun máa jẹ́ lọ́la. Òní ni wọ́n ti pète rẹ̀. Orí ṣe mí lámọ̀ rere tí ń gbórúkọ ẹbí ga. Àwòkọ́ṣe mo já o. Ẹwà àwòkọ́ṣe lèyí o. Kí n máa dà wò pò ṣe o. Táwa Mustapha iṣẹ́ ńlá lèyí o. Àwòkọ́ṣe mo jẹ́. Àwòkọ́ṣe mo já o. Kí n máa dà wò pò ṣe o. Yorùbá bọ̀ wọ́n ní nínú ìkòkò dúdú lẹ̀kọ́ funfun ti jáde o. Orí jẹ́ ńlá kí n lu kí n débi tẹ́gbẹ́ndé. Ọmọ tí ó wo léde ni tí ò ní borúkọ ẹbí jẹ́. Àwòkọ́ṣe mo já o. Ẹwà àwòkọ́ṣe ni mí ẹwọ mi. Kí n máa dà wò pò ṣe o. Àrídùnnú ọmọ o. Àwòkọ́ṣe mo jẹ́. Ó máa ní darí bànújẹ́ o. Kí n máa dà wò pò ṣe o. Pẹ̀lẹ́ la fi ń pàmùkùrù pẹ̀lẹ́. Òun àbáfẹ̀sọ̀ mú kì í bàjẹ́ rárá. Òun àbáfagbára mú ní lára. Torí igbá pẹ̀lẹ́ kì í fọ́. Àwo pẹ̀lẹ́ kì í fàya. Àti wípé ìkánjú pẹ̀lú sùúrù ọgbọgba ni wọ́n jẹ́. Torí asúré tètè kò ní kọjá lé. Arìnà gbẹ̀rẹ̀ kò ní sùn sọ́nà. Onísùúrù nìkan ni ó jogún ayé. Àwòkọ́ṣe mo jẹ́ o. Àrídùnnú ọmọ mo jẹ́. Kí n máa dà wò pò ṣe o. Ẹlẹ́dùà gbà mí o. Àwòkọ́ṣe mo jẹ́. Ìbànújẹ́ fún mi. Kí n máa dà wò pò ṣe o. Ẹwà àwòkọ́ṣe. Àwòkọ́ṣe mo jẹ́. Àwòkọ́ṣe. Kí n máa dà wò pò ṣe o. Liquid mix. Oh, Golden Fish Productions. Tawa Ò. Adentino. True love me like arrow. We don't enter board you. This one finger my brain oh. Like I don't jogodo. Hey, I know fit pretend. Say I know get defense. Say move for yama yama. Move for oh. Shout out to my lady oh. My African queen, my baby oh. Ọmọ dada ma lọmọ yẹ oh. I love you torí tọrùn oh. This one na mental case. Ìfẹ́ ti gbọ́kàn mi so. Na mental case. Bó ṣe ṣe mí kò yé mi o. Many people dem say love under it again. But I found it in you now. I'm feeling brand new. Do you know what? I don't understand the money. Kill and walk. Mommy making my fair. Àṣírí kan ń bẹ. My mind is made up. Àṣà ni mo fẹ́ máa bá lọ. Oh yeah. It isn't hard to say goodbye. It won't just come from my mind. Oh, not from my heart.
you are all the same. The sky is the limit. Nobody is bigger than others. God has created us in a mysterious ways, in a variety of ways. I want to say that sky is the limit for us to showcase ourselves. And with this, I still want to say a singularly open that I've done one thing or the other in this school. The national president has said it here that he mentioned some names that whenever they call on them, they give and giving them support. I want to encourage others. God will lift you up more than your expectation. I want to say finally that congratulations for this 70th year's anniversary. In your own height, you will celebrate 80. In your own height, you will celebrate 90. And you celebrate 100. Thank you. God bless you. Ẹ jẹ́ bá mi fún wọn láti wọ́n ẹ ṣe àdúpẹ́. Bá mi fún wọn láti wọ́n. Nígbà yìí, ẹ jẹ́ kí màmá wa Mrs. Aláwọ̀dé tí wọ́n rẹpìsẹ́ntì màmá wa PS àti Mrs. Olítẹ́dé tó rẹpìsẹ́ntì Ministry of Education. Ẹ̀ka àbọ̀ sáàrin wa ló kí kò lè bàjẹ́. Nígbà yìí, ẹ jẹ́ kí n tún máa tẹ̀wájú lórí ètò. A sì máa tẹ̀wájú nínú good way the messages wa. Ẹ jẹ́ kí n máa pe bàbá wa. Bàbá Archbishop Ayọ̀ Sọ̀dà láti Ìgbòho. Ẹ jẹ́ bá mi fún bàbá látẹ̀wọ̀. Ó yẹ bá ṣe sá ìfọwọ́mọ́. Ẹgbẹ́ ṣe sá ìkádì ẹ̀jọ́ ẹ̀rẹ̀ mẹ́gbẹ́ fọ́mọ wà náà yìí o. Ẹsẹ̀ sá ìfọwọ́mọ́. Ṣé ká bí ẹ̀sìn ká? Ó yẹ ẹsẹ̀ ká bí ẹ̀sìn fọ́mọ́mọ́. Ó yẹ ẹsẹ̀ ká bí ẹ̀sìn fọ́mọ́mọ́. Ó yẹ ẹsẹ̀ ká yìí kú. Bàbá yeye ọyẹ sọ pé bàbá ọyẹ sọ pé bọ̀. Ẹ jọ̀ọ́ gbogbo old student àti àwọn àlejò wa lọ fẹ́ ká dìde nàró. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ á dìde nàró. Ẹ jẹ́ ká dìde nàró. Gbogbo pé dídìde nàró wa yóò ní ariwo kò díẹ̀. Ẹ jẹ́ ká ṣe kábíyèsí fáláàfin o. Ẹ̀kan sí kábíyèsí o. Adéládé kábíyèsí. Èkú ikú bàbá yéèyé. Orí ọba ó pè yín o. Àṣẹ. Ẹ̀jọ̀ ìjókòó. Ìdùnnú àti ayọ̀ ló jẹ́ fún mi wípé ayẹyẹ tí à ń ṣe lọ́wọ́ yìí pé ó ṣojú ẹ̀mí wa. Bàbá wa alájàgbá kábíyèsí ọ̀nà pọ̀ fún wọn lónìí mi ò jẹ́ kí wọ́n lè dúró. Bámọ̀ bí wọ́n ní àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan torí pé àtàwọn àtẹ̀mí modern school tọ́jàgbà tọ́wá ilé ìwé gíga tí ọ̀pọ̀lọpọ̀ yín wá. Modern school yẹn náà làwa náà ti bẹ̀rẹ̀. Modern school yẹn náà làwa lọ. Inú mi sì dùn lónìí pé gbogbo ẹ̀yin olóríire tẹ́ ẹ wà níhìn-ín. Ọlọ́run fún yín ní oore ọ̀fẹ́ àti jàǹfààní pé Anglican Methodist Secondary Modern School pé wọ́n dá sílẹ̀ lọ́yọ̀ọ́. Mo kí
kábíyèsí alájàgbá àti gbogbo ìlú ajágbá pé wọ́n kú oríire torí ọpẹ́lọpẹ́ ìfẹ́ wọn àti tara 32 ni wọ́n wọ orílẹ̀-èdè Nàìjíríà. Ara oore tí ò ṣeé gbàgbé tí Ọlọ́run sì lò wọ́n láti ṣe fún orílẹ̀-èdè yìí tí àwa àtọ̀yọ́ náà tá jàǹfààní ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó ní ètò ẹ̀kọ́ ìwé kíkà. Bọ́ bá tiẹ̀ jẹ́ pé àwọn ìjọ wọ̀nyí ò ṣe nǹkan kan míì mọ́ ju pé wọ́n mú ọ̀làjú ìwé kíkà wọ ilẹ̀ wa wá. Olóore wa ò ní wọ́n jẹ́. Nítorí náà mo lo àwọn aṣojú ìjọ méjèèjì tó wà bí lónìí. Mo ti rí àkọ́kọ́ nínú àwọn àlùfáà wa ló wà lẹ́yìn mi yìí. Ẹnìkejì rẹ̀ àwọn ni wọ́n wà níwájú yẹn. Anglican àti Methodist làwọn méjèèjì tẹ́ wò yìí. Àwọn láṣojú wọn. Yíká orílẹ̀-èdè yìí ní lónìí. Ìṣe ló yẹ kẹ́yìn náà máa yọ̀. Inú yín máa dùn. Wípé iṣẹ́ rere tí àwọn baba ńlá yìí tí wọ́n ṣe sílùú Ọ̀yọ́ ó ṣe sóore. Ìjọ méjèèjì yẹn wọ́n máa tẹ̀síwájú o. Iṣẹ́ Ọlọ́run tẹ̀ ń jẹ́ ẹ̀ní sì jẹ́. Mo wá fẹ́ kí ẹ̀yin old student pé Ọ̀yọ́ ṣoríire nípasẹ̀ yín. Torí tá a bá rí àṣàdànù kan nínú yín, gbogbo ẹ̀yin tó kù ti dàṣàdànù. Ṣùgbọ́n tá a bá rí odidi ọmọ, tá a rí àwọn tó dángájí, tá a rí àwọn tó ṣe é mú yangàn nínú yín, gbogbo yín pátá lẹ dángájí, gbogbo yín lodidi ọmọ. Nínú àpẹẹrẹ yọ̀kan nínú yín, Ìdírísì dìde. Ẹ dángájí o, àbọ̀tún ọwọ́ yìí ni ẹ dángájí jókòó rẹ̀. Tẹ́ ẹ bá mọ irú ire tí àwọn wọ̀nyí ń fa ọwọ́ ìlú Ọ̀yọ́, láìsí jẹ́ bẹ́ẹ̀ nìkan tó mú ẹ nípa. Tẹ́ ẹ bá mọ irú ìnáwó náírà tí wọ́n ń ṣe fún kí Ọ̀yọ́ ó lè dàgbà, kó lè wà lókè, kó lè wà níwájú tọ́lọ́run fi sí. Ẹ mọ̀ pé ọmọ gidi ni gbogbo yín. Ẹ mọ̀ pé ẹ kì í ṣe àṣàdànù. Ẹ sì mọ̀ pé olóríire ni yín. Nítorí náà látọ̀dọ̀ alága gbogbo ẹgbẹ́ tí ẹ̀yin náà ti kẹ́kọ̀ọ́ jáde àti alága ìgbìmọ̀ tó ṣètò ayẹyẹ yìí kí orí gbogbo olóyè tẹ̀yàn pátápátá. Mo kí yín ọmọ rẹ ni yín o. Ọ̀yọ́ dúpẹ́ lọ́wọ́ yín. A lè yìnyín tán. Ní ìtẹ́ tí wá bẹ̀rẹ̀ àjọ̀dún yìí. Lágbára Ọlọ́run Òdùmarè. Gbogbo yín ẹ máa ṣe ni o. Iwájú lójúgun máa gbé. Ẹni iwájú lẹ́ máa jẹ́ o. Olúwa dákun má fèyí ṣàṣe mọ́ o. Yehova dákun má fèyí ṣàṣe mọ́. Kẹ́ ẹ lè jọ̀gá oṣù ojú ó máa rọ́dún. Olúwa dákun má fèyí ṣàṣe mọ́ ẹ̀kú ọdún o. Ẹni tí mo jókòó fún mathematics wọn, ṣùgbọ́n mọ́mí màásì là máa pè wọ́n. Bàbá mathematics wọn lọ máa wọ́n ni. Mo ṣe ń wọ orúkọ wọn nígbà tí mo dàgbà yìí ni. Ẹ jẹ́ kí n máa kó màmá wa, lára wọn náà ni màmá wa kan bí màá bóyá wọ́n wà láyé àbí wọ́n sì ti lọ. Màmá social study. Ṣé màmá sì wà? Màmá ń bẹ, màmá máa ń kọ́ ìgbà fún ọgbà àwọn ẹ̀fọ́ ọmọ fara àjàgbá gbọ́dí ẹsẹ̀ mi. Màmá ọlọ́mọ àtàwọn ayé àdìgún. Àwọn ọmọ yìí ń kọ́ ọ yẹ kẹ́ ẹ̀kọ́ lẹ́tà sí gbogbo wọn. Màmá àwọn ayé àdìgún, màmá ọ̀dà ẹ̀rí bọ́lá ṣe ń bí àwọn adarun. Àwọn ọ̀dọ̀bọ̀dẹ̀ yéé sà. Ẹ jẹ́ kí n máa kí màmá wa Mrs. Ìbẹ̀ráwùmí tí wọ́n jẹ́ director admin Tesco
ìyá àgbẹ̀lá kò ní bàjẹ́ wọ́n kí ẹ káàbọ̀ sáré wa. Thank you. Bákan náà ní ìwà kọ́gà mi ọ̀gá mi Adérògbà ọmọ wọn ń dábí mo kí yé o kò ní bàjẹ́ fún yín Mr. Adérògbà God bless you ẹ káàbọ̀. Ẹ̀gbọ́n tó fi tó mi létí sí ó ní bàbá kò sẹ́ni tí ò mọ ipò yìí òun gà mà níbi ojú máa dá ìgbé ìkábá rú ẹ̀ lójú bẹ̀rẹ̀ bá ti gbá gọ́gù yóò sọ fún yín ó ní bàbá àwọn náà compose Ọ̀yọ́ anthem kóyọ̀ tó fi lórí Ọ̀yọ́ state anthem bàbá wa Bishop Ayọ̀ Sọ̀dà láti ìgbòlù àwọn náà compose ẹ̀ bá lọ fún bàbá láti ẹ̀wọ́ fún tẹ́lẹ̀ kọ́kọ́ bá fún yẹn tí ẹ bá ń gbọ́ àìsíwájú yẹn wá àìsíwájú bàbá tó kọ́ nínú ẹ̀ṣẹ̀ àdúpẹ́. Nígbà yìí ẹ jẹ́ ká wà tẹ̀wájú lórí ètò àwọn tó fẹ́ ṣeré ìbílẹ̀ yẹn ẹ jẹ́ káwọn ọmọ yẹn máa wọlé bọ̀ àwọn ọmọ wa náà lé àtàwọn.
tí ò jẹ́ ara máa yé. Orí ògo làwọn fi ń yìn bàbá tí ò jẹ́ ara máa yé. Àwọn tó fẹ́ bọ̀ sínú second phase, ìgbà tá a ti lọ tá a ti bọ̀, ọ̀nà ìfúnlẹ̀ owó yẹn jẹ́ $52 million. Ṣùgbọ́n sẹ́yìn ọ̀pọ̀ $100 million lálẹ́ ní ẹgbẹ́ pàfún wọn ní ọjọ́ ìlú. Gẹ́gẹ́ bí sẹ́yìn ọ̀pọ̀ fún àníjà ìfún ẹ̀dá àkókò ọjọ́ wa ní ọmọ tó fẹ́ kọ́ni. Ẹ̀dá àkókò. Praise the Lord. All you can make a praise the Lord. Mo kí gbogbo àwọn reverend gbogbo àwọn tó jẹ́ adarí ìjọ olórí ìjọ Anglican àti Methodist mo fọwọ́ kí gbogbo àwọn alumni pátápátá mo kí yé mo wá kí gbogbo all student association Anglican Methodist mo kí yín gan àpò ọ̀dọ́ mo kí distinguished senator tó ṣojú Ọ̀yọ́ Central Dr. Lumis Akintobo mo kí yín mo kí engineer Idris olú ọmọ káfàtà mo kí yín o màdàbọ̀rà mo kí yín o lọ́jọ́ ìwọ́lá mo tún kí yín torí ìjọba àsìkò MC iṣẹ́ tó rán mi ò jẹ́ pé dọ́kítọ̀ ọ̀yẹ́ wọn kọ́kọ́ máa kí mi ni èmi ò sínú àwọn tẹ́tù kan bìnrin kan lọ́wọ́ rẹ̀ ná yàrá àkàwé méjì ni mo ti bọ́ sí skul yìí ìròyìn àkọ́kọ́ dúpẹ́ náà èmi ẹ bá wọn fún wọn láti àwọn tí tẹ́mi bá parí gbogbo secondary school lọ́dún tó kẹ̀yìn chapter main ẹ ti gba a block of 3 classroom méjì lọ́wọ́ mi ní school mi àbí bẹ́ẹ̀ kọ́ ẹ dá kọ́lọ̀ fún orí di ọba Lámídì Ọláyíwọlá àtẹ̀dàdé èmi pàtó àjọwà commission méjèèjì láì bẹ́ẹ̀ kọ́ méjì mo ti kọ́ fún wọn o so ẹ bá a sí $100 million èyí ò sí àwọn tí ó dáwọ́ ilé ńlá torí èmi ò sí ní ilé o ẹ̀yin ò lè máa gbẹ lẹ́ẹ̀kẹta kí ṣùkú nǹkan kó má ti ìgbà kan kọ́mọ ẹ̀tọ́ kẹ́mi ọ̀rẹ́ yà ìkẹ́ méjì mo ti ṣe é bẹ́ẹ̀ a block of 3 classroom ICT center àwọn ti gbà lọ́nà yẹn bí mo lọ program ọ̀rẹ́ yà mo kàn lọ jẹ ráìsì wọn ni ọ̀pá aláwọ̀ fẹ́ kọ́ sọ́ńdọ̀ bí mo wò wọ́n ni torí mo ti ṣe ìtọ́jú wọn bẹ́ẹ̀ o bí olùfẹ́ẹ̀tì bá tún lè gbẹ́lẹ̀ kẹta tẹ̀ gbọ́ ìwé tó ní olùfẹ́ẹ̀tì lọ́jọ́ provost ìtú àdásí ni pé ó dùn mí mo fẹ́ ń gbẹ̀ lónìí ni pé o ò ní ICT torí ẹ bá dé mẹ́lá àtìgbà àti fọlá ICT Ládìgbòlù ICT Òtòǹgbòdú ICT Ọ̀pàpà ICT Fẹ̀sìlítì tó àwọn máa forí. I can assure you that we are bringing ICT center to this school. Ìgbà àgbèrè ayé ẹ̀wọ̀ tí mo bá dá pásọ̀dẹ̀ ìlú wá mílíọ̀nù lórí èyí tẹ̀lé ó pè ní bí ìtòrí lọ́wọ́. Àwọn táàgbé wá àbúkọ ìdọ́tọ̀ ẹ̀jìnà bí ó ju ẹgbẹ́ $50 million lọ. Madam will go with ICT center sí ó ju tẹ̀lé ìlọ. Àmọ́ tó bá wù yí lẹ́gbẹ́ wo lẹ fẹ́ kẹ̀kẹ́ sí máa lọ ilé mi jẹ́ àmọ́ èyí ní fíláṣí tì mú o.
ìtura promise bí lónìí báyìí. Ṣùgbọ́n ní ilé ọtí máa dá mi. Àlejò ní tí ìbáfi ilé káàkiri mi lọ́la ẹ̀mí òde ìdè lónìí ẹ̀. Kọ́dà máa fi lẹ́nu ilé mi lálẹ́. Mo ti lè wọlé ẹ ṣe àdúgbò ẹ ṣe àdúgbò ẹ ṣe ẹjẹ náà ní pàtẹ́wọ́ fún ọ ẹ sí mẹ́rẹ̀ wọ́n náà náà máa fún ọ ní $1 million ẹ ṣe àdúgbò àwọn onírì rẹ̀ ilé òfin ICC ló pamọ́ lọ́la wọn afẹ́ ICC ẹ ṣe àdúgbò nígbà yìí ẹ jẹ́ ká máa tẹ̀wájú lórí ètò ẹ jẹ́ máa tẹ̀wájú lórí ètò. Ètò tó wà nípa yìí.
ṣe lọ́jọ́ òní. Ẹ̀kọ́ jẹ́ kí ẹ̀kọ́ yóò jẹ́ kókó. Gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀tọ̀ Yunus Akíntúndé alága ayẹyẹ tá a ṣe lọ́jọ́ òní. Ẹ̀kọ́ máa ló fẹ́ wọn dé fún àgbà. Kò tó lọ síbẹ̀. Ẹ̀rọ yìí níbi ìsọ̀bayọ̀. Ẹni ibi ìsọ̀bayọ̀ láti tòlù bàbá wa. Ẹ̀kọ́ ṣe kókó, ẹ̀kọ́ ṣe pàtàkì gbogbo mùtúmù wa. Okay.
ẹ ṣe o ẹ jẹ́ bá mi fún wọn láti ẹwọ́ bá mi fún wọn láti ẹwọ́. ẹ wá nǹkan fìdílé kájọ fìdílé nǹkan. Táwa Mustapha tún gbé tuntun dé o ó ní àjọ fojú lóúnjẹ Golden Fish Production tún gbé tuntun dé. Bódọ̀lá àṣepé kan ò sí láyé àṣepamọ́ ló wà ó ń bọ̀ ó Ṣadé Olùgbèjà ń bọ̀. Golden Fish Production ẹ kú iṣẹ́ ọpọlọ.